Kàbìtì ọ̀rọ̀ kan lọ nílẹ̀ yìí tó kárí ayé tí mo pàdé lórí afẹ́fẹ́. Lọ́gán tí mo gbọ́ ni mo sáré lọ sílé ọba. Àṣé Kábíyèsí ti gbọ́ kí n tó tẹsẹ̀ débẹ̀. Wèrè ká bá ní lórúkọ jẹ́ ló lọ sórí atẹ́gùn. Tó lọ ń pariwo pé ká. A man recently set the internet on fire with his allegations, claiming that popular monarch, Ooni of Ife, Oba Enitan Ogunwusi is his father. In the video, the man who did not identify himself, claimed the monarch hit him with his mother with an instruction that he should stay discreet. Oba Enitan Ogunwusi is my father. He hit me with my mother with a clear instruction that I must not reveal myself, the man dressed in a white agbada said in Yoruba. The allegation has drawn the attention of the Ooni, who in a statement by the palace spokesperson, Moses, disowned the alleged son in the viral video, thus, prompting him to reveal all his children. Moses said, "Our attention has been drawn to an amateur video clip featuring a grown-up individual claiming to be a son of our father, Oduduwa Olofin Adimula, Oba Enitan Ogunwusi, Ojaja, II, the Ooni of Ife, virally trending across various online platforms. The self-acclaimed prince was unknown to the palace and the Ife populace. He is not a child of Ooni Ogunwusi as fraudulently claimed, and also never related in any way to any lineage of the Ogunwusi royal family and the GIEC royal compound of Ife at large. We categorically condemn and denounce this shameless act of impersonation in the strongest possible terms. It is imperative to clarify that the Ooni of Ife, as a responsible father and custodian of tradition, knows and acknowledges all his children and stops at nothing to take full responsibility for them, both those who are in Nigeria and outside the country. As all of Ooni's children are well known to the palace and the people of Ife, the eldest child of the Ooni is Princess Adeola Ogunwusi, a master's degree holder working and residing in Canada, followed by Princess Hardewamiwa Ogunwusi, who recently relocated to further her education in Dublin, Ireland, from where she had come 3 years ago for her secondary school education in her home country, Nigeria. Princess Adesewa is doing very well. Prince Tadenikawo Ogunwusi is widely known to be with his mother, hale and hearty, while the newborn twins, Prince Adebisi Kahinda and Princess Taiwo Adeayo, are being planned to formally make their historic entry into the palace in a couple of days, in accordance with the customs and traditions of the Ife Palace. Àṣírí tó bẹ́ẹ̀ tú làwa ń retí o, gbogbo yín pátá àtiwọ́ àtàwọn tó rán ọ níṣẹ́, ológun dúdú dúró dè yín togun-togun, a fẹ́ rí ọ. Àṣírí tẹ́ ẹ fẹ́ tú ẹ tú kíákíá, ẹ mọ̀ jẹ́ ọpẹ́ rárá. Ológun dúdú jagunjagun jagunjagun, ọ̀kan ṣoṣo ọmọ líle tó Oòduà bí, ó ti dúró sẹpẹ́, jagunjagun ti pọ́n dàálẹ̀. Ẹ jẹ́ wí fálájá kó má jáso, kájà rẹ̀ ọmọ bá àyà dìgbòlugi, ẹ wí fálájá kó má jáso. Ògún ń bínú, ẹ wá wojú láká ayé ń pọ́n rororo. Ẹ wí fálágùntàn kó pàgùntàn ẹ̀ mọ́, Ṣàngó ń bínú. Ológun dúdú ti dá ń kọ́ọ̀bù, ẹ wí fàdàràn pé ó sinmi agbájá. Panu máa bàfẹ́ kò ní já bàfẹ́ fọhùn tẹ́ ẹ bá tún dárú ẹ̀ láṣà. Àwa mọ̀mọ́ tí Kábíyèsí wá bí o. Omidan Adéọlá làkọ́bí. Ìlú Canada ló wà tó gbé ń jẹ ayé ọlọ́ba. Adéwámiwá tó tẹ̀lé Adéọlá. Ìlú Dublin ló wà tó gbé ń jẹ ayé ọmọ ọba. Ọmọ bàbá wa Ọba Adéyẹyè níta Adé ní àwọ̀ Ọ̀ọ̀ni ọ̀la. Ọmọ ọba ládé Ìfẹ́, ara ọmọ Adéyẹyè Ògúnwùsì ló wà. Àwọn ìdílé aláṣokùn, ẹ̀dùn jọbí, ẹ̀dùn pẹ́lẹ́ngẹ́ orí igi, bùnmi kí n bá ọrẹ lékì mí kí n padà lẹ́yìn ẹ, ọ̀bẹ kìsì bẹ́kẹ́sẹ́, ọbẹ̀ sílé alákìísà ó sọ wọ́n donígbà aṣọ. Àwọn lọmọ tuntun tó tún ṣẹ̀ṣẹ̀ dé sílé Adéyẹyè Ògúnwùsì. Adéayọ̀, Táíwò lòun, Adébísí, lọmọ Kẹ́hìndé gbẹ̀gbọ́n, Òrílà, ọmọ ọba, ọmọ Ọ̀ọ̀ni Ògúnwùsì. His Imperial Majesty Ọba Adéyẹyè ní Ògúnwùsì, mọ́wọ́ lẹ́nu sàmọ́ wò wọ́n níran. Gbogbo òkìtì ọ̀gán tí ń bá ọjà ni wọ́n padà wó lérí ara wọn. Àríkíṣẹ́gi ni wọ́n. Ọba Ògúnwùsì mọ́wọ́ lẹ́rán sàmọ́ wò wọ́n níran, jẹ́ kí wọ́n mọ̀ ṣẹ́gijọ́, kí wọ́n mọ̀ ṣẹ́gijọ́, kí wọ́n mọ̀ dágijọ́. Fún
fúnra ara wọn ni wọ́n rẹ̀rù ọ̀ràn tí wọ́n ti dì í lẹ̀. gbogbo ọmọ Ifẹ̀ nílé lóko àti lẹ́yìn odi mo fẹ́ kó yé eyín o wèrè tó ń pariwo pọ̀ ní Ifẹ̀ ló bí un Ọọ̀ni tí lóun kọ́ ló ń bímọ òfò àwa gbọ́ pé ó sá ní ṣọ́ọ̀ṣì tí wọ́n ti ń tọ́jú ẹ̀ ní ẹ̀rù gbẹ̀yìn ọ̀rọ̀ ká ẹ tó máa dá pàdé ìpàdé ká tó dojú ogun kọba ìgbẹ̀yìn làárò. tí wọ́n bá bi yín léèrè wípé ta ló kọrin ìkìlọ̀ fún Dìgbòlugi kẹ́ ẹ sọ pé Kúnlé ológun dúdú ni èmi Kúnlé ológun dúdú ọ̀kan ṣoṣo ọmọ líle tó dù á bí irúnmọlẹ̀ tí lé bí ìrìkọ̀kọ̀.